Ìkàlẹ̀ gbogbo ẹ̀yin ìyá mi o. Àwọn kan ti ẹ̀sọ́ mi lọ́nà wọ́n ní kí ló dé tó yẹ pé ẹ̀yin ìyá mi ní kọ́kọ́ máa wí àwọn ni wọ́n bí wa àwọn wọ́n dẹ̀jẹ̀ sí wa lójú. Gbogbo ẹ̀yin ẹbí amọ̀ yé gbogbo yín ni mo kí o n ò lólódì kan o. Gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi. Kò sí bẹ́ẹ̀ yẹn ó ṣe kéré tó tí ò ní lẹ́ni tóun náà jù lọ. Gbogbo ẹ̀yin tá a jọ jẹ́gbẹ́ gbogbo ẹ̀yin àbúrò wa mo kí gbogbo wa o ẹ kú àpèrè o ẹ kú ìjókòó ẹ yóò kú da ìyá mi yóò dà ẹ wáyé aláyé ayé tìyín náà lẹ́wà ayé ò ní nílò goyin mọ́gbà wọn ò ní pínrẹ ayọ̀ yín sórí ire tiwọn lágbára Elédùà. Ta ló fẹ́ sọ fún mi pé àlágọ̀ ìwọ́tọ́ lálàá ìwọ lọ gọ ebi inú lè lo fi kó bára ẹ inú lè lo fi kó bára ẹ ìgbà tí Ọlọ́run ẹlẹ́dàá tó ti fi àṣírí ayé rẹ̀ hàn torí kò sí nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n bá ti ẹ̀rú ikú ya ni àwọn tó ń rò sùn lálẹ́ àná lòún fi lálàá abẹ́rẹ́ tó ń wo irọ́ o ayé ò ní mú wa o. ẹlòmíì yọ rẹ̀ rù ẹlẹ́rù sórí yóò sì fa tiẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ a ní ọ̀kan wọn. bílẹ̀ bá wá dá mọ́ a máa wá wọlé pásítọ̀ káàkiri a máa wọlé aláàfáà a máa wọlé babaláwo káàkiri aláyé sì wọ́n ló sì síra rẹ̀. aláyìí máa ń wọ́pọ̀ kéèyàn sọ yìí pé òun àti èèyàn àwọn jọ ń jà lójú oorun àti pọ́ọ̀sì aláyìí rí àwọn èèyàn náà wọ́n tún béèrè fún tí wà àti èèyàn bọ́yá ní tọ́ ọmọ ní o àbára àdúgbò ní o àbára àánú ilé ní o ẹni yòówù tó lè jẹ́ ìyá ìyàwó ni ìyá ọkọ ní o ọkọ tẹ́ ti fura yín lẹ̀ ní ìyàwó tẹ́ ti fura yín lẹ̀ ní kẹjọ máa jà lójú oorun ẹni yòówù tẹ́ ìsáàjọ ń jà lójú oorun wọ́n pọ̀ ní o èèyàn kan ní o ọ̀sàkọ̀jú jàdá àbálọ àbábọ̀ ọ̀là amọ́lẹ̀ olú àlùdẹ̀ bóyá ó múgi lọ́wọ́ ọgbàgi lọ́wọ́ ẹ̀ kóbo kò lè dìde àpẹẹrẹ tó rí orí pé tọ́ bá dijọ́ kejì tọ́ bá dá ojú ẹnìyẹn mọ̀ kò ní kí ọ àní ẹnìyẹn fẹ́ tọ́ bá dijọ́ kejì tọ́ ẹ bá pàdé tọ́jú ẹni tọ́ bá dá mọ̀ ládùúgbò kò ní kí ọ kódà bọ́ bá jẹ́ síríìtì kẹta lọ́wọ́ kò ní kí ọ àwọn jagunlabí tá a wí nù àwọn òjijì fìrí nù àwọn òsínbi kọ́dà afáyé ọmọ ọlọ́mọ bí wọ́n ṣe bá tiẹ̀ jẹ́ ni wọ́n máa wá kiri àwọn ọmọ ádámọ̀ wọ́n lè fi ààbọ̀ ìṣẹ́jú ba ayé ènìyàn jẹ́ ṣùgbọ́n wọn ò lè fi ọgọ́rùn-ún ọdún tí wọ́n fi tún ayé èèyàn ṣe ọ̀rọ̀ wọn lọ́rùn láti ba ayé èèyàn jẹ́ àní ọgọ́rùn-ún ọdún lọ́nà ọgọ́rùn-ún wọn ò lè fi tún téèyàn ṣe ṣùgbọ́n ìlàjì ààbọ̀ ìṣẹ́jú wọ́n lè fi ba ayé èèyàn jẹ́ tí ò ní ṣe rìtírìfù mọ́ àwọn ọ̀gá bí síìmù ẹ bá sọnù o lè lọ rìtírìfù láyé rẹ tọ́ lọ gba láyé rẹ padà tí wọ́n bá tèèyàn jẹ́ èèyàn ní rírá èèyàn nírògò rẹ̀ rìtírìfù mọ́ àfààní Ọlọ́run nìkan ló kù wọ́n gan mọ̀ pé ọ̀bẹ bá òun dì ayé ò ní mú wa ẹni tí mo wá ń lárú àlábáyé má dúró o ìwọ lọmọ àṣepamọ́ tó ń ṣe báyà àwẹ̀ lọ́ọ́ máa gbà ní tẹramọ́
àdúrà kan lọ́ọ́ máa ṣe ní ìsọjí lọ ń lọ ní tàjúdù ló ń ṣe ní má dàá dúró o má dàá dúró o ó sì jẹ́ pé lúbúlúbú ojú ọlọ́kan wọ́n fún ọ ni wọ́n ní ọmọ alá máa la má dẹ́ nìkan ló máa la ọlọ́run ní kó bọ́ ọ lára mu làṣírí wọn fi tú wọn ò fi rí ọmú ájò yòówù torí kọ́ máa lò tọ́lọ́run ní kó síwájú ìgbìyànjú lọ́rọ̀ ájò ìgbìyànjú làájò ẹni ọgbọdẹ sádùúgbò sọdẹ tí ń bẹ ládùúgbò sí ní sọkó wá ọlọ́run ọba ní sọkó wá ọlọ́run ní sọkó wá torí ẹ̀ la máa ń sọ fún wa pé pàtàkì aláàlá ò ṣe é kó dànù nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn aláà máa sọ ègún tí ń jani láti inú ìdílé ta ti bí ni ìṣòro téèyàn ń kojú lọ́wọ́lọ́wọ́ aláà máa sọ túmọ̀ rẹ̀ ọ̀rẹ́ tí ń ṣe ọ̀tá tí ń ṣe bí ọ̀rẹ́ tí ń ṣe bí ọ̀tá tẹ̀ fi jọ ń gbé ẹni tó fọkàn tán tó ní alágbájá ni o òun lè sa ẹni bí ọkàn mi tó ì jẹ́ pé òun ní ń pa ọkú lọ. àbí tọ́jà pé ẹni tó yẹ pé ìmúra rẹ jíjáde rẹ ní máa bínú kàn ṣàdédé máa bínú rẹ láì nídìí ni. ẹlòmíín bẹ yóò fi ṣọ́ọ̀bù rẹ lẹ̀ ṣọ́ọ̀bù kẹta ní ọlọ́ni ọmọ àlọ́ rojọ́ ọlọ́jọ́. ìyá ń bá a sí ẹ̀rí ọ̀rẹ́ yìí ní lọ kò sì kọjú mọ́ ọjà rẹ̀ kọ́ máa lọ fa tẹ̀sùbá nídìí ọjà rẹ̀ tàbí kó gbé bíbélì kọ́ máa kà á nídìí ọjà rẹ̀ kálájí ọmọ wa ọ̀rọ̀ ọlọ́run tí ó máa lọ sọ̀sọ̀kúsọ àwọn òjijì fìrí nìyí. ìwọ náà sì mọ wọn ara rẹ yé kọ́ rẹ ká ṣé mẹ́dọ̀ bọ́lọ́mbà kẹ́ ọ ìwọ náà ṣàánú àwọn èèyàn má wàá ṣe é ní ṣe árí mi má jẹ́ wọ́n mọ̀ dé àṣírí rẹ̀ jù èèyàn burú púpọ̀ oore níwọ̀n táyé bá mọ̀ dé tí wọ́n bá mọ̀ pásíwọ́ọ̀dù rẹ̀ wọ́n wọ gbogbo owó rẹ̀ ní báńkì owó ni mo fi pa fún táyé bá mọ̀ dé àṣírí rẹ̀ wọ́n bọ̀ dí ọ̀nà yẹn ayé ò ní dínà wa o ìgbà ìṣesí wọn dènà dọwọ́ ìgbà ìṣesí tó bá dènà dọwọ́ yóò jìyà yóò jẹwé ya gbogbo ọ̀tá tó bá dojú kọ wá lójú ọ̀run ni lójú ayé ni àrà ọ̀run máa ya lù wọ́n ilẹ̀ lanu máa gbé wọn mì ó dolúkọ̀ kìtìbó o gbogbo ẹni ọba okùnbi tá a lọ kọ́nà tá a gbá ilẹ̀ máa kọ kìtìbò wọn àgbàrúgbòrò kọ́ bá gbàgbà rògbòrò kọ́lá àfi sìnkú rẹ o ẹni ọba ní tá a bá roko ànídé òun ní òroko ni òní dé ẹni tó bá ní abárajò àníbọ̀ òun ní ọ̀rajò ni òní bọ̀ àwọn ọmọ ayè pèrègèdè bí ojú ọjọ́ ni níjojúmọ́ gbogbo ẹ̀yin tẹ wà lájọ ẹ̀rì ṣe o ẹ mọ ohun tẹ́ ń bá ń ṣe o ẹ mọ ohun tẹ́ ń ṣe o ẹ̀yẹ ìfinú tán àyàn mọ́ o ẹ̀yẹ ìfinú tán àyàn mọ́ o ọ̀pọ̀lọpọ̀ ẹni tí èèyàn ń finú tán òun ní dojú ogun kọ ní o ọ̀rẹ́ mi ni a ti wà lọ́jọ́ tó ti pẹ́ àbúrò mi ni a ti wà lọ́jọ́ tó wọ́n jọ bí wa ni àbọ̀dá mi ni wọ́n ti wà lọ́jọ́ tó ti pẹ́ èèyàn rẹ ni nice brother ni nice sister ni area sister ni òun ní ọ̀nà dẹ àwọn ẹni bí sí ọ torí pé ó ti mọ̀ dé àṣírí rẹ̀ ìwọ náwó ẹni tó pè area sister òun ò rówó ná bọ́ọ̀ ni ó ṣe ní rojọ́ rẹ̀ fúnka yóò rojọ́ rẹ̀ mọ̀nàkà yìí ọlọ́run ọba olùṣọ́ yóò máa ṣe sọ gbogbo wa o kò sí ọ̀nà táyé ẹni ayé bá ti kọjú gàdà lójú oorun tí wọ́n bá ti wí ni òun tọ̀ kó múra rẹ ni o àwa ti di aṣẹ́gun lónìí o ohunkógun ò ní borí wa mọ́ láéláé ìwọ náà sọ bẹ́ẹ̀ mi tọ́ wà èmi ti di aṣẹ́gun ogun ayé ò ní borí mi ìwọ náà sọ bẹ́ẹ̀ mi tọ́ bá wà ogun ayé ò ní borí gbogbo wa o ẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group 08032983298 ẹ lè gbọ́ dáadáa 08032983298 ẹ̀yin tẹ́ bá wà ní abroad bọ́yẹ̀ fẹ́ pé +2348032983298 àdúrà gbogbo wọ́n máa gbà ó orúkọ mi ni Lukman ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ bá lọ́rọ̀ kan tẹ́fẹ́ fi tó wa létí báyà lórí ọ̀rọ̀ ayé yín ni o lórí ọ̀rọ̀ ọṣẹ́ yín ẹ kàn sí wa àwọn èsè mẹ́wúrẹ́ wa máa gbò wá o sóhun tọ́jọ́ o àdúrà gbogbo wọ́jọ́ gbà ó ohun tá a fẹ́ lọ́lọ́run ó ṣe fún wa tiwa lọ́lọ́run ó ṣe o kò ní sí tọ̀tọ̀ àwa o ọlọ́run bá dojú gbogbo àwọn ọ̀tá wa yóò bá dojú wọn bolẹ̀ ọ̀rọ̀ bí ọ̀fọ̀ ní sóbì ọ̀rọ̀ bí ọ̀fọ̀ kọ́ máa ṣẹlẹ̀ nílé àwọn ọ̀tá wa o ire kọ́ máa lù lọ́dẹ̀ gbogbo wa ire kàbìtì.